Kó tó lọ sọ fún ọkọ ẹ pé ò tí ṣetán láti ṣègbéyàwó. Mọ́mì, kò ń ṣe pé bóyá mo sọ fún Gbénga pé mi ò fẹ́ ṣègbéyàwó. Mo ṣàlàyé fún un. Mo ní láwọn kọ̀kọ̀ tó ń ṣẹlẹ̀ tí mo dẹ̀ fẹ́ yanjú. Pé kó fún mi ní time kí n fi yanjú ẹ̀. Lẹ́yìn náà, a dẹ̀ ṣègbéyàwó. Mọ́tọ́lá, wọ́n ní sí ẹyẹ bá ṣe lọ báyìí, òun la ṣe ń sọ òkú ẹ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tó lè gbé ọpẹ́ kó ṣàlàyé fún tàbí kó pè mí àti bàbá ẹ̀ kó sọ fún wa? Ẹ wò mọ́mì, mo mọ̀ pé gbogbo ọ̀rọ̀ ló lésìn, àmọ́ kò ń ṣe gbogbo ọ̀rọ̀ là ń fèsì sí lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá tó àsìkò kẹ́ mọ̀, màá pè yín, màá ṣàlàyé fún yín. Mọ́tọ́lá, ó yẹ kó lè sọ nǹkan tó ń ṣe fèmí àti bàbá ẹ̀ náà. Mọ́mì, mo ṣáà ti sọ fún yín. Mo ní tó bá tásìkò kẹ́ mọ̀, màá pè yín, màá ṣàlàyé fún yín. Ó dé àpò burú, mo ti gbọ́. Ìgbà mélòó mo fẹ́ fún yín pamọ́ dà? Mi ò gbọ́dọ̀ jáde káwọn èèyàn má bàa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ wò mí dáadáa, ní kúkúrú èdè ó ti sú mi. Ní tí mo mọ̀ dájú ni pé a kì í rà kún ogún lépin. Màá wá jẹ́ kó mọ̀ wípé iyọ̀ ó ń bẹ nínú ẹ̀tù. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ò ṣáà lè gbóhùn lẹ̀jẹ̀ gbé. Bó pẹ́ bóyá ilẹ̀ náà ló sì máa padà sí. Wọ́n ní tọrọ tó ṣiṣẹ́ ọ̀sán ju kọ́bọ̀ tó sùn gbalaja lọ. Àlùbàtà kò kì í dáhìn, mi ò lè má súfèé kẹ́tù ní kí n máa yín mú. Nǹkan kí ẹsẹ̀ ràgó balẹ̀ ilé tá a fún ìjẹ́ bó sì gbé sọnù wọn kò ju nǹkan nù. Ọjà mọ́rẹ̀ mú ọ̀gọ̀ lórúkọ tá a pèsè òkú nípò àlàyé. Mo ti gba pọ́npọ́ lọ́wọ́ ikú, mo fi darí ikú, mo fún kú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ́ ikú kọ̀ ikú òjẹ́yìn pẹ́pẹ́yẹ. Mo dò kìyàkìyà tí takú láyà mo dìgbà nú aṣọ tí ò gbọdọ̀ kó kúrò nígbà. Tó ọ̀rẹ́ mi mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń bá lórí ṣe patí mẹ́fà láàrin oṣù kan, ọkọ mi báwo ni kí n ṣe wá ṣe. Ní kán sọ di joint party. Yes, káwọn mẹ́fà parapọ̀ kán ṣe party yẹn lẹ́ẹ̀kan ṣoṣo náà. Ṣé rí ọ̀nà tó wọ ọ̀run yìí ó mà níyè. Ṣùgbọ́n ọ̀nà kan náà la máa gbà débẹ̀. Ẹ jẹ́ kájọ máa tọ́. Kí lélẹ̀ tá ń pa kí ló pa. Sọkùnrin tó máa bá mi lájọṣepọ̀ ọkùnrin náà bá kú lọ́jọ́ náà. Ọjọ́ kejì pẹ́ jù. Ọ̀run làlá ní. Tàwa ni kúkàn báyìí o. Kulele kulende ọ̀gá Bello evergreen actor bàbá ṣe bàbá tún gbé tuntun yọ kulende. Kulende kìràkìtà musari papa yẹlẹnku orin ní bèbè yẹlẹnku lórí àṣeyìn dòdòǹgbà ikú ń bọ̀ mọ́rin ọmọ fura sinimá tuntun Kulende ó kunná lala gbóná gírígírí iṣẹ́ náà ṣẹ́pà iṣẹ́ juṣẹ́ lọ ẹ̀yin náà wọ ọ̀gá Bello fún rẹ̀ tó pẹ̀dúsẹ̀ ẹ̀ tún wọ Ṣọlá Ṣóbọ̀wálé Yínká Quadri Fúnkẹ́ Akíndélé Alúwẹ̀ Títí Àbálògun ìyàwó ẹ̀rú ẹ̀mẹ́nimọ̀ sinimá tuntun Kulende ti jáde sí FCG gbáà from the stable of Zainab Ventures International Limited 135-137 Namida City Dumata Èkó telephone 002243405 tó gbé jáde tó ń sè tó ń ta káàkiri sinimá tuntun Kulende àwa kì yóò kú ikú kankan bí ó ṣe yíyẹ bẹ́ẹ̀ ni ìwé ni ma sọ buy Kulende watch Kulende and buy. Kí ni mo ṣe? Kí lè ṣe mi tó fi wá le tó báyìí? Mi ò lẹ́ni gúnyán má rọ́bẹ̀ jẹ. Mi ò lẹ́ni bímọ má jèrè ọmọ ẹ̀. Òrùlé tó bo àjà mọ́lẹ̀ wọ́n máa ní òjì arárìsá àjà. Ó dẹ̀ torí igbá oko ó dẹ̀ fọ́gbálé ó sọ pé ó fẹ́ yàn fún l'audience. Àṣé lóòótọ́ ni pé tí ẹ̀dá ò bá ti débùsọ̀ ẹ̀dá ò ní dúró. Èmi ọmọ akẹ́ ò gbọ́dọ̀ tún ẹ jẹ nígbà tó jẹ́ pé Ọlọ́run ti yomi tán owó làbọ̀rọ̀ máa wá bẹ́kúbẹ́kú káàkiri. Ìgbà tí mo wá já wọn gan-an ni gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ń lọ lódì fún mi. Ìwé mímọ́ ni mo dì mú yìí.
gbogbo ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ ó dẹ̀ lágbára gan. Mo wá fi ń búra fún ẹ. Ṣebí kò tó fẹ́ náà ló ti ṣẹlẹ̀. Ibi táwọ̀ táà ní tán náà wọ̀ táà sì gbọ́dọ̀ máa wọ̀. Mo dẹ̀ mọ̀ pé tó bá jẹ́ pé mi náà ni mo papọ̀ bàbá yẹn aṣojú abẹ́ṣe torí pé èèyàn. ṣùgbọ́n ẹ sọ fún mi wípé bàbá ló nílẹ̀ yẹn. àwa gangan lọmọ nílẹ̀ yìí. mo sọ́ọ́rì mo rí rí. o ò lè máa wá àwa náà dẹ̀ fẹ́ mú ẹ nítorí òsì nínú mẹ̀lẹ́bí wa mi ṣe ń sọ̀rọ̀ yìí sọ fún ọkọ stop gbogbo nǹkan ṣe yìí sọ fún anybody kó kún mi sí. ẹ fòkùn sẹ́ni kó stop ṣẹ́ níbo. tó o bá fẹ́ lóko yàn lọ́rùn dáhùn tó right now. ẹ dá padà kọ́ ìjà yín stop ṣẹ́ ẹ má gbé wa òbí ọmọ yín lásán ọmọ onílẹ̀ òṣẹ́ ti gbọ́ ẹ lè títí ẹ ti wá bí òṣẹ́ ti gbọ́. ẹ wọ ẹ jẹ́ kẹ́yìn sí. ẹ wo ẹ má jẹ́ n fi ara mi hàn tí n bá fi ara mi hàn yìí kí mo tiẹ̀ fẹ́ fi hàn nínú ara mi. tẹ bá ra lẹ̀ báyìí tẹ bá ti mọ̀ pé ẹ tí ní owó tẹ máa fi kọ́ ẹ máa gbà á lẹ̀ ní ẹ tẹ máa fi òkú sórí ẹ ẹ bá sì fi sórí wọn ní ra lẹ̀ kí tó. òkú ẹ tí balẹ̀ èèyàn tó kú fún mi ń kọ́. tó bá jẹ́ ti ọ̀rọ̀ owó ló fẹ́ rí mi fún ẹnujọ́ mẹ́ta yìí èmi gan fúnra mi mú ha pátápátá ni. gbogbo àti wọn ti sọ fún mi pé kẹ́ fún mi lówó kẹ́ fún mi lówó kí n máa fi ṣiṣẹ́ ẹ̀kọ́ ẹ̀ fún mi lówó náà tó bá gbẹ bá fún mi tèmi náà tí mò ń wá àkọ́kọ́ ṣe ni ṣé màmá lọ inú lójoojúmọ́ pé kẹ́ fún mi lówó. ẹsẹ̀ mi ò má ìdílé náà kẹ́pìn yẹn bá wà nílé ìwà ní máa dùn mí. kò sẹ́ni tí mo lè fẹ́ nínú ẹ̀yin méjèèjì àti pé ìdílé tèmi ti jáde wọn kì í dọ́rú ẹ̀ láṣàwò kí ni tèmi ṣe fẹ́ jẹ́ mo fẹ́ ẹ̀gbọ́n yín ó já láìsí kí tún kí ẹ̀yin àbúrò mọ́lẹ̀ kí tún máa fẹ́ yín tèmi bá fẹ́ lọ́kọ o tí mo mọ̀ pé mo fẹ́ lọ́kọ màá pọ̀ sókèrè rajà ni kì í tún ṣe agboolé yín mọ́ ó ṣèwọ̀ ẹlẹ́dàá mi kọ̀ má jẹ́ rírú ẹ̀. èmi ló fẹ́ mú kí ni fíìmù náà mú. Harry. mo kì ní ẹ̀ka ṣọlẹ̀ ó brown jù. mo rò pé èèyàn kan wọlé tó ń bá sọ̀rọ̀ ni. ìyẹn mò ń hàn ní láti inú ọkàn mi mò ń hàn mọ́ ẹ̀yìn bàbá rẹ̀ Olúwa. bó bá ṣe rí ni kò sọ fún mi o mo fi Ọlọ́run bẹ̀ ṣé Bọ́lá mi tó ti kú ni. Excuse me, I beg your pardon. Kí lẹ mean? Ṣé kí n cook up story nípa ọkọ mi ni? Kí n wọlé ní 10 o'clock nígbà tí kò wọlé ní 10 o'clock. ọ̀rọ̀ ọmọ yín ló yọ bẹ́ẹ̀. Ọ̀làlẹ̀ kí ló ṣe? wọ́n ní ẹlẹ́gbẹ́ ni wọ́n náà gbọ́dọ̀ di ẹrù ẹlẹ́gbẹ́ fún. àmì ọlọ́run ọkàn mi ṣàfihàn yẹn ìdí nìyẹn tí mo fi wá. irú ọ̀rọ̀ ilé irú ọ̀rọ̀ ilé wọ́n ní òkú tó bá ti kó ń bára ìrọ́jọ́ kíkì tèmi pẹ̀lú tiẹ̀ kíkì pèmí àti ẹ̀pọ̀ tó lọ. Ta ló sọ fún ẹ pé o ṣẹ̀ mí? Ṣé wọ́n rápẹrẹ pé mò ń bínú sí ẹ ni? Ó ń bínú ó sẹ́ ò ń bínú. kí ló kọ́ àkàtà ó fẹ́ sọ méjì wèrè ni. Bánjí fọkàn ẹ balẹ̀ kò sí nǹkan kan ó kàn jẹ́ wípé bí mo ṣe wá yìí mo wá fẹ̀yìntì báyìí mo wá jókòó sílé ọkọ mi o. kí ló. mo wá jókòó of course.